Africa Content TV. Àwa fọpẹ́ fún Ọlọ́run ọba. Àwa fọpẹ́ fún Ọlọ́run ọba. Ọba tí olójú àdúrà ti wá. Ọba tí ó dá ṣe tí ó fọ̀rọ̀ wá o. Àwa fọpẹ́ fún Ọlọ́run ọba. A dúpẹ́ ní lọ́wọ́ Ọlọ́run. Your Excellency, our leader, the God-ordained governor of your state. Ibi tẹ́mi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ sí, ọ̀rọ̀ wà, ọ̀tá ayé ò sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn leaders tó wà níkàlẹ̀ o. Olúwaṣeyì Abíọ́dún Makinde. If you look at the name, it signifies a lot. Olúwa ló ṣe ìdí fún wa. Àwọn èèyàn kì í wo nǹkan o. A dẹ̀ ti ń rí báyìí. Ṣé rí tèmi bá bẹ̀rẹ̀ ilẹ̀ á kún nítorí I'm a testimony of Olúwaṣeyì kindness. Bí Ọlọ́run ṣe dá ló ṣe hùwà sí mi. Mo jókòó níbì kẹjọ nítorí Ọlọ́run. Mo jókòó níbì kan, mo wà ń bẹ̀, mo kàn jókòó, mo kàn ń ṣeré ń bẹ̀ ni. Mo kàn receive call. Seyi Makinde. He has become the governor already. Mo wá gbé fóònù mo ní, hello, Excellency, ẹ ti gba pension yín. Àwọn yòókù dẹ̀ ti gbà, ó dà pé ẹ̀yin ò tí gbà tí yín, mo ní bẹ́ẹ̀ ni. For Apple office ní 2011 ẹ̀ tó wá wọlé ní 2019 ló wá ń pè mí. Mo ní bẹ́ẹ̀ ni o ti gbà. Ó ní ẹ bá worry in the next 2-3 weeks. Pension yín yóò tẹ̀yìn lọ́wọ́. And it happened. Èmi náà gbà bẹ́ẹ̀ o. Ó rí bẹ́ẹ̀ o. Bàbá ṣe ń pẹ́ fún mi. Ó rí bẹ́ẹ̀ o. Ṣé ẹni bẹ́yẹn ó ṣe é tẹ̀lé àbí ó ṣe é tẹ̀lé? Ó ṣe é tẹ̀lé. Ṣé ń lọ yẹ ká dìbò fún àní pé ó yẹ ká dìbò fún? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mo bá àwọn èèyàn wa dúpẹ́ nítorí pé táwa rí ní ara Olúwaṣeyì. Àwọn náà ti rí. Most especially my sister, Senator Mansura. Ọ̀pọ̀lọpọ̀ la máa ń sọ mo ní à ẹ máa bọ̀. But àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a ti lọ wà lójú kan náà sìn. Ìbàdàn pride. Torí iye kan mi ní gbogbo wọn. Ẹ máa pa aṣọ JDC ni. Ìbàdàn pride wà dà. Òun gbà tèmi ti rí Olúwaṣeyì Makinde tí mo ti rí pé Ìbàdàn pride. Ọlọ́run ẹni tó Ọlọ́run tó dá ni. Àṣàyàn Ọlọ́run ni. Mo ti wò pé ẹni tẹ̀yàn dúró tì ní. Ẹ̀yin zonal members wa àti NVC láti Abuja, NVC South West, NVC South East, mo dúpẹ́ lọ́dọ̀ yín. Àtàwọn zonal àti national náà wà pẹ̀lú mi. Ṣé rí ó ṣe dáadáa pẹ̀lú wa púpọ̀ nítorí tá a bá wo ẹ rí pé a ti jọ wà ní gọ́ọ̀mẹ̀ntì náà for some time. Àwọn kan ti wà ń pò yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣe à ń wò pé báwo lè ṣe lè máa bí wẹ́ẹ̀ báyìí. Ipò táwọn kan ti wà tán rẹwà jẹ kò ṣeé máa sọ kò tiẹ̀ ní ìdíkà lọ́bẹ̀ làwọn kan wà ń bẹ̀ tí wọ́n fi ràn wá lọ́wọ́. Ipò táwọn kan ti wà tán rẹwà jẹ. Ipò táwọn kan ti wà tán rẹwà jẹ. Èèyàn tó tún Seyi wà tó fi ràn wá lọ́wọ́. Ipò táwọn kan ti wà tán rẹwà jẹ.
èmi ò rí kankan ti wà tọ́rẹ́ wa jẹ́. Ìbò táwọn kan ti wà tọ́rẹ́ wa jẹ́. Olóṣèlú wa kò fi ràn wá lọ́wọ́. Ìbò táwọn kan ti wà tọ́rẹ́ wa jẹ́. PDP Power. PDP Power. ẹ má tẹ̀lé àwọn àgbà lọ́wọ́ mẹ́rìí. Baálẹ̀ Jòǹtóló. Baálẹ̀ Jòǹtóló àgbàmọ́ ọgbẹ́ ìrírí. Ṣé bí ẹ̀yin mọ̀ àjọ kàwé yẹn ní primary school ni o àgbà lọ́wọ́ mẹ́rìí Baálẹ̀ Jòǹtóló. Ṣé o ní 10,000 lọ́wọ́ ń bẹ̀ ń? Ṣé o ní 20,000 lọ́wọ́ ń bẹ̀ yẹn? Wọ́n sì ní gbogbo ẹ̀ lọ́wọ́. Wọ́n dẹ̀ represent state yìí àmọ́ tí wọ́n ṣe o. Wọ́n ṣe fún ara wọn ni. Alábàjá àwíwíwíwí ẹlẹ́yin yóò bá afọ̀fọ̀fọ̀fọ̀ ẹlẹ́yin yóò bá agbẹ́rù sílẹ̀ àtúnfẹ̀nu wí àbọ̀tí àbẹ̀kàrà dábí ẹ̀wù ohun tẹ́ ẹ ṣe yóò fún yín lára ìwà tẹ́ ẹ wù ló gbà yín lẹ́rù amúnisìwí amúnisìsọ amúnidòkè yorùbá mú bàbá wọn. Alábàjá kó tó dáyé bá kó tó dáyé bá àbímọ lànà ó lóun ò bá mi ṣeré kó tó dáyé bá. Tó gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin èèyàn wa tó bá kù tẹ́ ẹ̀ tí ìrìn tọ́lọ́ ń dá sí ara ṣe yìí ẹ wo nǹkan tí ó ń ṣe sí gbòòrò. We've been in the corridor of power for a very long time and you know that. I have never seen, I am sorry to say this, any governor that has performed up to what we are witnessing today. Education, which is the legacy of our people, of any child, is being taken care of. Look at Lautech. We thank God for giving us Seyi Makinde. And look at it, at the health sector. So many things. Thank you, we thank God for giving us Seyi Makinde. Wọ́n ti máa gbọ́ pé Makinde ó ṣẹlẹ̀ kejì. Wọ́n ti máa gbọ́ Makinde ó ṣẹlẹ̀ kejì. Wọ́n ti máa gbọ́ Makinde ó ṣẹlẹ̀ kejì. PDP àmọ́ pé ọ̀gá wa Honorable Ajagun Ojo, the National Vice Chairman fún Southwest. State anthem.